èmi ò ní sọ ọ̀rọ̀ tí ò sí ń bẹ̀ mí ní sọ fún yín ìgbésẹ̀ ìwádìí tó ń lọ lọ́wọ́ wípé wọ́n fẹ́ dá Sunday Igboho lẹ̀ àwọn ọmọ Yorùbá kan sì ń takò níbo lọ tẹ́ ọ bá yín dé níbo lọ tẹ́ ó gbé yín dé lẹ̀ Yorùbá ọ̀tẹ̀ tí tá a ti ń bá bọ̀ látàyé Àfọ̀njá àti Aolẹ̀ wọ́n fi Àfọ̀njá jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yọ̀ọ́ gbogbo ẹni tí wọ́n bá fi jàre Ọ̀nà Kakanfò kì í gbé pẹ̀lú ọba láàfin òun ọmọ gbẹ́lú míì. Òru ní Kúwárà ní ilé ò bàbá wa. Ó lọ sí Àfọ̀njá ọmọ Ládẹrin ó lọ sí Ìlọrin Àfọ̀njá sápàlẹ̀ ń pè ọmọ lọ. níbi tí wọ́n ti ń lọ irin òkúta ńlá kan ń bẹ láàrin ọjà níbi tí wọ́n ti ń lọ irin. Tọ́ba sọdẹ́sọdẹ́ tí wọ́n bá ṣe jàádì tán ibẹ̀ ni wọ́n ti ń pàdé òun àtàwọn tó bá ń bẹ̀ òjò òṣekúṣe àtàwọn kan tí wọ́n jọ wà ń bẹ̀ Yorùbá ni wọ́n a kò jìnnà kọ̀pẹ́ kò jìnnà kọ̀pẹ́ kò jìnnà Yorùbá ilẹ̀ ẹ̀bẹ̀ gba Àfọ̀njá ilẹ̀ ẹ̀bẹ̀ gba Àfọ̀njá dáadáa gbogbo nǹkan rẹ̀ sì ń lọ dáadáa àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ ìlara dé wọ́n gbé lára lọ bá Aolẹ̀. wọ́n gbé sí Kwara system. ẹ sígun fún un kó kú dànù. kẹlòmíà wà ń bẹ̀ ń bí wọ́n ṣe máa kó nǹkan. ọkọ ni mo kéré ó fi mí lẹ̀. gbogbo àwọn ìsákọ́lẹ̀ tó yẹ ó kó wá kò kó wá. ẹ̀yin Yorùbá náà nù tẹ́ lọ gbìngbìnkúgbìn sí wọn lọ́kàn. máa lọ Skoda. at the end of the day wọ́n dájà alẹ̀ láàrin Aolẹ̀ àtàfọ̀njá. Àfọ̀njá ó sí Aolẹ̀ sígun fáfọ̀njá. ó tó tókun tọ̀ sàdémọ̀ bàbá lò ó. ó ní kó lọ sí ìlú kan lókè Ògùn kó lọ rèé kógun jàlútàwé ìlú yìí sì ní ègún wà ń bẹ̀ ẹ jagunjagun tó bá wọbẹ̀ póun ó fogun jàlú yìí. àtúbọ̀tán rẹ̀ ò ní dá ó ti wà nù tán ní à bá ta fèlèfèlè ń bi ṣọ́ọ̀bù ọ̀dọ́ mi ń bì. Facebook yìí èmi mo sí gẹ́gẹ́ bí ṣọ́ọ̀bù mi. àyè sì gbà mí pín bẹ́ẹ̀ tó bá wù mí mo lè sọ ń bẹ̀ tí ọba ti ta kò jọba. tí mo sì bàyàn ló kọjá ń bẹ̀. Àfọ̀njá. ìjà dé láàrin òun àtàólẹ̀. ṣé bí Àfọ̀njá òun ń wá sọ̀pọ́ọ̀tì ló tì í dọ́dọ̀ àwọn Fúlàní. ẹ tẹ̀lé mi ká ìjọ lọ. ọmọ akéwà Álímì nílọrin ló gbà ń sọ̀pọ́tà. ọjọ́ ká lọ sí òru oníbi. àwọn ọmọ fàáta wọn mọ gbogbo ẹ̀. àwọn eléyìí dáa. Álímì àfáàní nílọrin èèyàn dáadáa sì ní pẹ̀lú. bàmú ní èrò. ẹ padà tí wọ́n bá ń pìtàn rọ́ fún yín wípé Álímì àtàfọ̀njá jà wọn ò já o ọ̀rẹ́ lọ́lọ́run bá Muhammad ṣe dọjọ́ kú o ọ̀rẹ́ Àfọ̀njá ni Álímì nílọrin wọ́n ṣọ̀rẹ́ títí ṣẹ́jú Àfọ̀njá la Álímì fi fọwọ́rọ̀ rí kú ó kú ọ fọwọ́rọ̀ rí kú ni wọ́n sì jọ sòkú ẹ̀ ni ṣùgbọ́n kí Álímì ó tó kú ní Àfọ̀njá ló ti lọ bá a pé àwọn ọmọ yín ń kọ́ ní oúnjẹ àdìnà ọmọ wọn wà níbi báyìí wọ́n wà níbi báyìí alágbára ni wọ́n jagunjagun ni wọ́n irú ẹ̀ tá a ní ìdìnnú àwọn oúnjẹ àdì lèmi yìí náà àbẹ́ èèyàn lásán máa jàre Ọ̀nà Kakanfò ẹ pè wọ́n wá wọ́n bá ránṣẹ́ sí wọn lẹ́pẹ́ ẹni tí ó yọjú pé kò sí irú ọ̀gá yín la mú balẹ̀ wọn ta ni ó tún yọjú. Muhammadu ọ̀pẹ méjì ni wá. ṣé Ṣọlá Gbẹrú ni àbí ta ni. bá a ṣe wọ̀ ọ́ látọ̀dún náà. Muhammadu. àkọọ́lẹ̀ ni lọ́dọ̀ Ọlọ́run.
ọ̀tọ̀ ní àjọbí ọ̀tọ̀ lẹ́lẹ́yàmẹ̀yà ọ̀tọ̀ níjọba tó dáa ìjọba tó bá dáa ó dàbí Olódùmarè tí ń rọ̀jò kò ní dàbí kan sí Olódùmarè ọmọ ẹlẹ́sìn ìbílẹ̀ kọ́ ọmọ ẹlẹ́sìn mùsùlùmí bí ó bá rọ̀jò general ní máa rọ̀jò àti kírísítẹ́nì àtẹlẹ́sìn mùsùlùmí ní rọ̀jò fún. At the end of the day níta ń béèrè lọ́wọ́ ìjọba Tinubu ní ìjọba dáadáa. Ẹ wo gómìnà Ṣèyí Mákindé òun ti gbìyànjú kò jẹ́ kí ọ̀tẹ̀ kó wà bí ọ̀tẹ̀ ṣe ń bọ̀ nílẹ̀ Yorùbá. Bálò náà kọ̀yìn sí Tinubu ni bá sọ pé oró tí wọ́n fi lọ́lẹ̀ látàyé Akíntọ́lá àtàwólọ́wọ̀ oró yẹn ń kọ̀ntínú. Òun paná ọ̀tẹ̀ ìwọ náà ọ̀ya paná ọ̀tẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọ paná ọ̀tẹ̀ nínú ìbò tá a dì lọ́hùn. Ó lo diplomacy tó háì lọ́ bá fojú gbangba ṣe ti Tinubu ẹgbẹ́ rẹ̀ wọ́n yọgi lẹ́sẹ̀ rẹ̀ ọ wá fi súná ń wọ́bẹ̀ kò pé báyìí ni kò sì pé bẹ́ẹ̀ kọ́ yóò bá yé púpọ̀ Ọlọ́run ọmọ kún ẹnjìnìà Ṣèyí Mákindé.